Àwọn ìjòyè mẹ́rìndínlógún fún àrólé Oòduà ìyún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì wọ́n mà ti ṣàbẹ̀wò sí olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún gómìnà Nurudeen Jackson Adémọlá Adélékè láti lọ́ọ́ fòǹtẹ̀ sáà kejì lu gómìnà láti máa bá ìṣèjọba ẹ̀ lọ kọjá ọdún 2026 tá a wà yìí, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti dá ariwo ńlá sílẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan náà ń fẹ̀sùn kan Ọọ̀ni wípé iṣẹ́ kábíyèsí ni àwọn ìjòyè mẹ́rìndínlógún náà lọ jẹ́, nítorí pé kò ṣeé ṣe kí gbogbo wọn lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ láì jẹ́ pé kábíyèsí ó mọ̀ nípa ẹ̀. Kì í ṣe ìròyìn mọ́ wípé ọdún yìí tá a wà yìí ìyẹn ọdún 2026 tá a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí yìí ni ètò ìdìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé lọ́jọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí the 8th of August 2026 ni ètò ìdìbò gómìnà náà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti Adeleke tó jẹ́ gómìnà tó ti kúrò, ọ̀gbẹ́ni Adédàmọ́lá tí ó gbajúmọ̀ sí Fáyọ̀ ó ní ó jẹ́ olùdíje wọn. Bẹ́ẹ̀ l'Adeleke ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party tó sì jẹ́ pé ẹni tí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó yàn ó ní aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí ìnagijẹ tó ń jẹ́ Àǹbọ̀, tó sì jẹ́ pé ní ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹni táwọn fà kalẹ̀ ìní abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Honorébù Najim Abdulsalam ìní àwọn fà sílẹ̀. Ṣá o pẹ̀lú bí ètò ìdìbò náà bó ṣe ti ń súnmọ́lé, níṣẹ́ ni gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tí wọ́n jẹ́ ti Ọọ̀ni Ilé-Ifẹ̀ iná máa ṣàbẹ̀wò sí gómìnà Adémọlá Adélékè lọ́fíìsì ẹ̀ ní ìlú Òṣogbo nínú ọ̀sẹ̀ tá a wà yìí láti fòǹtẹ̀ lu gómìnà. Ẹni tó ṣíwájú gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún náà lọ ó ní Ọbalùfẹ̀ Ọba Adédìwúrà Ìdòwú. Nínú ọ̀rọ̀ tí wọ́n sì sọ náà ti kan sára sí Adélékè, wọ́n ló gbìyànjú kọjá sísọ. Kódà wọ́n ní àwọn iṣẹ́ ìdàgbàsókè tó mú wọ ìlú Ilé-Ifẹ̀ ó ló kọjá bẹ́ẹ̀ náà jẹ́ kó di mọ̀ pé bí àjọṣepọ̀ gidi bó tún ṣe wà láàrin òun àti Ọọ̀ni tí wọ́n ní ó jẹ́ bàbá fún gbogbo ọmọ Yorùbá, wọ́n lè wú àwọn lórí gidi. Ó sì fi gómìnà hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí. Wọ́n wá kan sára sí pé kó máa báṣẹ́ rere ẹ̀ lọ. Àwọn fòǹtẹ̀lú tí wọ́n sì jẹ́ kó di mọ̀ wípé káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun iná ti ń ròyìn gómìnà fún àwọn iṣẹ́ rere ẹ̀. Ọ̀rọ̀ yìí inú mà di ariwo nítorí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan wọ́n máa ń faraya wípé kò yẹ kí àwọn ọba àtàwọn ìjòyè odidi Ọọ̀ni tó jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun kan lọ ṣerú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé bí ìgbà tí Ọọ̀ni mọ̀ sí irú nǹkan tí wọ́n ń ṣe ni, nítorí wọ́n ní àwọn gbàgbọ́ pé wọn lè lọ ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ bí Ọọ̀ni ò bá fi ọwọ́ sí i fún